lórí gbọ́nmi-sí-omi-ò-tó tó ń lọ láàrin ọba gandhi soun ọgbọ́mọṣẹ́ àti chief imam ọgbọ́mọṣẹ́ wòlíì nasiru israel ti sọ̀rọ̀ wọn ní ká pe wèrè lọ́kọ ìyàwó kó jẹ́ a lè rọ́nà lọ wòlíì ló sọ bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n ṣàlàyé nǹkan tí òwe yìí túmọ̀ sí àti ìtumọ̀ táwọn fún un pé ẹ má ṣàwọn gbọ́ àmọ́ táwa ni wèrè ta lọ́kọ ìyàwó báyìí ẹ̀kan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó o. Kí ni wòlíì nasiru sọ nípa àwọn táwọn èèyàn sọ nípa ìmáàmù ògbómọ̀ṣọ́? Ọ̀rọ̀ wo ni wòlíì yìí fi ránṣẹ́ sí ọba gandhi fúnra wọn àti gbogbo àwọn ọba nílẹ̀ yorùbá, gbogbo orí adé nílẹ̀ yorùbá? Kí ni wọ́n sọ nípa ohun tó lè ṣẹlẹ̀ sílẹ̀ yorùbá tí wọn ò bá tètè paná ọ̀rọ̀ yìí? Báwo ni bàbá wòlíì yìí ṣe dá sọ́rọ̀ ọba gandhi àti ìmáàmù ògbómọ̀ṣọ́? Àwọn nǹkan tó ń sọ á yà yín lẹ́nu o, nítorí ó lágbára díẹ̀, ó sì jẹ́ ohun tó yẹ kí àwọn tó wà nílẹ̀ ògbómọ̀ṣọ́, àwọn àgbààgbà ilẹ̀ ògbómọ̀ṣọ́ kí wọ́n tẹ́tí sí, kí wọ́n lè jẹ́ kí àlàáfíà kó tètè padà wá sí ìlú ògbómọ̀ṣọ́. Welcome to crossblog XTV. Remember to like, share and follow us. Gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ àti bàbá wa kábíyèsí aláyélúwà Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́. Nọ́mbà 2, Bíbélì wípé ẹnikẹ́ni tí ó fẹ́ ẹ̀kọ́, ó fẹ́ ìmọ̀, ẹni kórìíra ìbáwí ẹranko ni. Ní ìtẹ̀síwájú, ìdí mẹ́ta àkọ́kọ́ tí mi ò lè fi sọ̀rọ̀ àǹfààní àbí ọ̀rọ̀ ẹ̀gàn sí orí adé nílẹ̀ Yorùbá, pàápàá Ṣọ̀ún, bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, ọba Ọláoyè Gandhi. Ìdí mẹ́ta àkọ́kọ́ ni wípé ogún mẹ́ta ni mo jẹ lọ́wọ́ bàbá mi, ó sì lò 95 years kó tó jáde láyé bí 30 ọdún sẹ́yìn. Ogún àkọ́kọ́, bàbá mi máa ń sọ fún mi pé ọdún má borúkọ mi jẹ́ o Nasiru. Ìdí èkejì, ogún èkejì tí bàbá mi fún mi, bàbá mi máa ń sọ pé ọdún rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe o. Ìdí ẹ̀kẹta, ogún ẹ̀kẹta tí bàbá mi fún mi, òun ni a máa ní ọdún bẹ̀rù Ọlọ́run o. Ìyẹn ìdí àkọ́kọ́ tí mi ò lè fi rí àgbà àbí sọ̀rọ̀ àǹfààní àbí hùwà tí ò dáa láwùjọ. Bàbá mi dẹ̀ máa ń sọ fún mi pé má borúkọ mi jẹ́ o nígbà ayé wọn. Ní ìtẹ̀síwájú, ìdí mìíràn tí ò lè jẹ́ kí n nípa ti bàbá wa kábíyèsí aláyélúwà Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ ní ìsinyìí. Ìdí mìíràn tí mi ò lè fi rí ọba fín àbí kí n sọ̀rọ̀ àbùkù sí wọn. Nítòótọ́, gbẹ́nu ẹ sọ̀hún lè bú àgbà nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó ti ilé ire jáde. Bíbélì dẹ̀ wípé ẹnikẹ́ni tí kò bá ṣìṣe níbi ọ̀rọ̀, òun lẹni tí pépé. Ìdí mìíràn tí mi ò lè fi yájú sí orí adé àbí pàápàá bàbá wa Ṣọ̀ún ti ìlú Ògbómọ̀ṣọ́, ìdí mẹ́ta nílé tí mo fẹ́ kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá kan gbọ́ mi, pàápàá èròǹgbà mi gan tí mo fi sọ̀rọ̀. 1, kí bàbá mi ó tó kú,
ó pín ọba sí méjì létí mi, ọba aládé àti ọba onífìlà. Nígbà bàbá mi kó dẹ̀ tó kú, ó sọ fún mi wípé bí a bá mú ọba èkíní èkejì dórí ẹ̀kẹwàá, a gbọ́dọ̀ mú Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá. Bílẹ̀ Yorùbá sì ń bá a bá ọ̀rọ̀ ká rẹ̀ ọba ọ̀hún sí gbogbo ìní àwọn aráàlú èjì títí dé Ògbómọ̀ṣọ́, mẹ́wàá. kábíyèsí àti ìmáàmù. Ọ̀ọ̀ni bàbá wa Ọ̀ọ̀ni of Ifẹ̀, Aláàfin of Ọ̀yọ́, Aláké tìlú Ẹ̀gbá, Òṣèmọ̀wé l'Oǹdó, Déjì Àkúrẹ́, Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́, Ìwí of Adó, Ọwọ́ of Òbòkun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú, so Tìmì ti Ẹdẹ. So bàbá mi ká àwọn ọba, tá a bá ka mẹ́wàá ní gbogbo ilẹ̀ Yorùbá ṣe o, pé a gbọ́dọ̀ mú Ṣọ̀ún gẹ́gẹ́ bí ìkan láàrin 1 to 10. So mi ò lè yájú sí orí adé ti Ṣọ̀ún lábẹ́ bó ti wù ú rí, nítorí pé mo bá ìtàn mo sì bá àrọ́bá. Ìdí àkọ́kọ́ nìyẹn tí mi ò gbọ́dọ̀ pẹ̀lẹ́ ẹni tí yóò yájú sí orí adé. Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ kì í ṣe ọba onífìlà ni bàbá mi pè, ọba aládé nílẹ̀ Yorùbá ni. Misinterpretation of my speech làwọn èèyàn ń gbé káàkiri. And number 2, ìdí èkejì tí mi ò lè fi yájú sí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ kí n sọ ọ̀rọ̀ ẹ̀gàn sí ni pé bàbá ìgbàgbọ́ tó tún jẹ́ bàbá gbogbo wa, òun ló gbàdúrà fún Ṣọ̀ún, òun ló fi bàbá wa Ṣọ̀ún sórí àga, yàtọ̀ sí pé ìlú ọ̀rọ̀ fàákà rẹ̀ ọ̀hún sí gbogbo àwọn aráàlú ìyẹn ni bàbá Ògbómọ̀ṣọ́, wa kábíyèsí àti ìmáàmù. Adébóyè. So bí bàbá wa Adébóyè bá gbàdúrà fún ẹnìkan tó fi sórí àga, tèmi wá ń bínú sí orí ẹnìyẹn, mò ń bẹ́lẹ́dà mi jà ni àbí mò ń bẹ́ nìyẹn jà, is unfair, is totally a rubbish. Pé bàbá Adébóyè fa nìkan lẹ̀ ó gbàdúrà fún, èmi wá ń bínú sí, never, I can never and I can never. Ìdí ẹ̀kẹta tí mi ò lè fi gbẹ́dọ̀ bá ní ọkàn ìbàjẹ́ sí bàbá wa Gandhi ni pé ó jẹ́ ẹni àmì òróró Ọlọ́run bíi tèmi. Bí mo bá wá ìbàjẹ́ rẹ̀, mo wá ìbàjẹ́ ara mi, ẹni àmì òróró Ọlọ́run ni kó tó di ọba bíi tèmi. So pẹ̀lú ìdí mẹ́ta yìí, mi ò ní oore ọ̀fẹ́ kankan láti sọ pé mo lòdì sí lórí ọba. Gbogbo ohun táwọn èèyàn ń gbé káàkiri is not my vision. Lóòótọ́ gbẹ́nu ẹ sọ̀hún ní èébú àgbà nínú ọ̀rọ̀ mi, it's just an speak of tongue, níbi tí mo ti sọ yí pé kí ìmáàmù tí mo ti sọ̀rọ̀ kan ìmáàmù Arọ̀lóyè àtOyèwùnmí tí wàhálà fàákájà fẹ́ torí wọn wá sórí Ògbómọ̀ṣọ́ ní ìsìn. Ìmáàmù Arọ̀lóyè àtOyèwùnmí tí ó wà ní Ògbómọ̀ṣọ́ lọ́wọ́, níbi tí mo ti sọ̀rọ̀ sí wọn, ọ̀rọ̀ mi ṣeéṣe níbẹ̀ gẹ́gẹ́ bí ohun táwọn èèyàn gbé láti kàbùkùn orí adé. Bí ó bá wá rí bẹ́ẹ̀, mo fi gbogbo orí adé tó ti wọ káà ilẹ̀ sùn nílẹ̀ Yorùbá àti ìlú Ògbómọ̀ṣọ́, mo fi tọrọ àforíjì lọ́wọ́ bàbá wa Ṣọ̀ún Tọ́láoyè. Ìyẹn ni pé níbi mo ti sọ wípé ká pe wèrè lọ́kọ ìyàwó kó yá rọ́nà lọ, kì í ṣe Ṣọ̀ún ni mò ń bá sọ̀rọ̀. Òwe Yorùbá yẹn tí mo fi sọ níbẹ̀ ni pé
kí ìmáàmù Arọ̀lóyè kó lọ bá Ṣọ̀ún kán parí ìjà. Kí ni mo dẹ̀ torí ẹ̀ dá sí ẹgbọ́n tí mo fi bẹ̀rẹ̀ torí àwọn tí ń gbé mẹ́sẹ̀gì káàkiri wọn ò gbé níbẹ̀rẹ̀ orí ọ̀rọ̀ náà kàgé pé mo ṣe nǹkan méjì kan bẹ̀ mo ní ká gbàdúrà méjì níbi ìbẹ̀rẹ̀ mẹ́sẹ̀gì yẹn pé Olúwa má jẹ́ ká torí ti owó mídíà ká pàdánù ayérayé, má jẹ́ àtorí ayé ń tẹ́tí sí wa lórí mídíà ká lọ kọ́lé ẹ̀sìn ọjọ́ ọ̀la fáwọn ọmọ wa. And secondly, mo ní àwọn èèyàn mi ní Olúwa ló rán mi o, mo ní àwọn èèyàn wọ́n ń pè mí káàkiri, mo ní wọ́n fẹ́ fi irọ́ wádìí òótọ́ lẹ́nu mi ni. So mi sọ pé òun Olúwa. ọ̀rọ̀ rẹ̀ òun sí gbogbo àwọn aráàlú Ògbómọ̀ṣọ́, kábíyèsí àti ìmáàmù. Again and explain to church. Take note of that. Aṣàjẹmọ́sẹ̀ ni mí. Tó bá jẹ́ òun Ọlọ́run ni mo sọ, mi ní ìdá tí wàá correct òun Ọlọ́run. But mo sọ láti dáhùn ìmọ̀ràn àwọn èèyàn tí wọ́n ń pè. Mo dẹ̀ ń fi àkókò yìí bẹ gbogbo orí adé, pàápàá bàbá wa Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ àti gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́. Kì í ṣe èròǹgbà mi làwọn èèyàn ń gbé káàkiri o. Èròǹgbà mi gangan rèé. Ilẹ̀ Yorùbá wà ní ìkóríta, kí ni ká ṣe? Kò sólùgbàlà. Bí a bá dórí mídíà, gbogbo àwọn pásọ̀ bẹ̀rẹ̀ sí bára wọn jà, gbogbo àwọn ìmáàmù ń bára wọn jà, àwọn mùsùlùmí, gbogbo àwọn oníṣẹ̀ṣe ń bára wọn jà. A sì ní a fẹ́ gbòmìnira. Ìròǹgbà mi nìyẹn pé kí wọ́n má kí àtilé àtoko ká má jà lákòókò yìí. Ìròǹgbà mi nìyẹn o. Tí mo bá tẹ́nìkankan bá wá gbọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ fún mi tó mo bá wá sọ tó jọ ni mo fi sọ, gbogbo ègún tó wà nínú Bíbélì yóò ṣẹlẹ̀ mi lórí o. Gbogbo orí adé tó ti wọlẹ̀ nílẹ̀ Ògbómọ̀ṣọ́ àti nílẹ̀ Yorùbá yóò bá mi jà o. Kò sẹ́yìn kankan tó wá bá mi o. Mi mọ Oyèwùnmí ìmáàmù Ògbómọ̀ṣọ́ ti tu mí ìdẹ Arọ̀lóyè ìmáàmù Ògbómọ̀ṣọ́ ti tẹ́lẹ̀. Mo lè máa Ṣọ̀ún ní kámpù ní ìfojú kì í tẹ́sí pé àjọ sọ̀rọ̀ àbí mo máa sí ojú ká sọ pé mo fẹ́ máa no. I will be the last person to come out and attack anybody on media. Mi ì ṣe wòlíì media o, mi ì ṣe wòlíì media, mi ì ṣe wòlíì politician. So gbogbo àwọn tó sọ̀rọ̀ sí mi àti gbogbo àwọn tó ń bínú, ẹ má bínú torí Ọlọ́run. Ẹ má bínú, mo fi ọba àwọn ọba bẹ̀yín o, mo bẹ̀yín ni o, ẹ má bínú o. Ohun tó wà nínú mi ni pé àkókò yìí kálàáfíà jọba nílẹ̀ Yorùbá. Mo gba ìwọ ọdún mẹ́ta that God should bring peace to Yorùbá land. Màá wà 7 days nínú ìhámọ́, mẹ́ni rí fífún ọ̀run, mẹ́ni jẹ mẹ́ni mu. Olúwa jọ dá àlàáfíà padà sílẹ̀ Yorùbá. Èmi ò tún lè wà ní ìpẹni tí ó tún wá máa sọ̀rọ̀ tí ó balẹ̀ Yorùbá jẹ́, never. Ẹjọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ mi káàkiri, ẹ dákun, kì í ṣohun tó wà nù mí lẹ̀ gbé kiri o. Ẹ dákun, ẹ má borúkọ mi jẹ́ o. Ẹ má borúkọ mi jẹ́ o. Mo bẹ̀ yín, mo dẹ̀ gbàdúrà àkókò tí ọba Ghandi yìí, Ọlọ́run tó ní ayé àtọ̀run, ìpè àwọn bàbá Akíndayọ̀mí Babalọ́lá àti àwọn bàbá Ọbádáre yóò bá wa ṣẹ́tù ìlú Ògbómọ̀ṣọ́. Ìlú Ògbómọ̀ṣọ́ was one of the peaceful city ní Yorùbá land tá a dẹ̀ gbọ́ wàhálà rí. Àkókò tiwọn yìí, Olúwa yóò dá sí ìlú yẹn o. Ẹ jọ̀ọ́ o, mo bẹ̀ yín o, mo bẹ̀ ọba wa Ghandi lẹ́ẹ̀kan sí àti gbogbo ọmọ Ògbómọ̀ṣọ́ o. Ìyẹn nípa ti ìlú Ògbómọ̀ṣọ́. Tí àwọn ọmọ Ọlọ́run tó ń bínú tán sọ̀rọ̀ sí mi,
ẹ má bínú, ẹ jẹ́ kí gbogbo wa ká gbá àlàáfíà padà sílẹ̀ Yorùbá torí ìyà ń jẹ wá àti pé bàbá wí 100 ọdún síbi àwà yìí gbogbo àwa tá à ń sọ̀rọ̀ yìí á ti dohun ìtàn. Ẹ jẹ́ á ro tàwọn ọmọ wa tí ń bọ̀ lọ́la o, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ìyẹn nípa ti ìlú Ògbómọ̀ṣọ́. Nípa ti ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn ọmọ kan náà dẹ̀ ń sọ pé ìmáàmù tó jẹ tẹ́lẹ̀ kì í sọmọ bíbí ilé Ayílára something like that. Ìjà ló dé tó ní dòwe nígbà tí ò bá sọmọ ibẹ̀ tí ò níran kankan bẹ̀ kí ló dé tí ẹ accept ẹ tẹ́lẹ̀ kó tó di pé bàbá wa Ṣọ̀ún wá jẹ. Ó fi hàn pé ẹ̀ka fẹ́ fi dá wàhálà sílẹ̀ ni. Ẹ jẹ́ kí ogun ó sinmi o, mo bẹ̀ yín ni o. Àtòjọ́ ọmọ ibẹ̀ àtòjọ́ ọmọ ibẹ̀ àti Oyèwùnmí àtàrọ̀ lóyè mọ́ ẹ parapọ̀ àti kìrìsìtẹ́nì ibẹ̀ ẹ̀já tún lù ṣe. Kí bàbá wa Ṣọ̀ún fún ara rẹ̀ kó dákun kó jèbù rẹ̀ kó wo gbogbo kó wo oore ọ̀fẹ́ tó ní láti àtorúkọ ìránṣẹ́ Ọlọ́run yẹn kó fi dá àlàáfíà padà sílùú. Gbogbo orí adé yóò dẹ̀ tì lẹ́yìn nílẹ̀ Yorùbá. Àwọn tó ti ṣàtàn tó wà láyé yóò tì lẹ́yìn yóò bá ṣàkóso ìlú yẹn. Thank you. Ní ìsìn. Ó ṣeni láàánú pé Ògbómọ̀ṣọ́ tó tiẹ̀ wà láàrin àwọn ìlú tó lálàáfíà dáadáa nílẹ̀ Yorùbá ló ti wá di ibi tí wàhálà ti fẹ́ máa ṣẹlẹ̀ báyìí láàrin kábíyèsí àti ìmáàmù bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní àwọn ẹjọ́ kan lórí ọ̀rọ̀ yẹn ó wà nílé ẹjọ́. Àmọ́ kí lè ròyìn ẹ̀yin èèyàn wa lórí gbogbo èyí tí bàbá yìí sọ nínú fọ́nrán nípa gbogbo ohun tó fẹ́ kí àwọn méjèèjì ṣe àti kábíyèsí àti ìmáàmù kí lè ròyìn lórí ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching. ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 475427 +234 7025 475427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu